kábíyèsí Ògún o. Ògúnlẹ̀ fọ́rí o. Kábíyèsí Ògún o. Ògúnlẹ̀ fọ́rí. Kábíyèsí Ògún o. Ògúnlẹ̀ fọ́rí. Bàbá orúkọ yín ti jẹ́. Orúkọ tèmi ni Ọmọ́tọ̀ṣọ́ Àbáyọ̀mí Ògúntẹ́yẹ. Ipò wo lẹ wà nínú ẹgbẹ́ ọdẹ ìlú táwa yìí? Gẹ́gẹ́ bí àwọn ènìyàn mi fi mí ṣe gẹ́gẹ́ bí olórí fún àwọn alága. Mo jẹ́ alága àwọn ọdẹ. Alága ọdẹ. Bẹ́ẹ̀ni. Nílùú Ìlérò. A ní alága sọ́pọ̀ ṣùgbọ́n èmi ni wọ́n fi ṣe gẹ́gẹ́ bí olórí gbogbo. Ipò ńlá lẹ wà yẹn. Ọlọ́run ní mú yín kó ń bẹ̀. Àmín àṣẹ. Ẹ̀mí yóò wá gùn. Àṣẹ wá. Kí ni iṣẹ́ alága ọdẹ? Iṣẹ́ alága ọdẹ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó yá. Láti jókòó láti pe àpérò fún àwọn ọmọ ọdẹ. Báwo la ṣe fẹ́ rìn? Ìgbà yòówù sí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí olórí wa. Gẹ́gẹ́ bí elédè tàbí àwọn bàbá ọ̀tún tí wọ́n bá pè àwa la pè àwọn ọmọ tó wà lẹ́yìn wa. Pé tó bàbá ti pè wá o. Wọ́n ní ká wá ní ìsìn o. Àní iṣẹ́ kan tí a fẹ́ jẹ́ fún ìlú. Àwa lọ́gà ọdẹ àwa la jẹ́ gẹ́gẹ́ bí olórí láti máa mú àwọn ọmọdé láti máa múnú wọn dùn. Tàbí tó jẹ́ pé a bá rí nítorí ọ̀rọ̀ ọdẹ ní lásìkò tá a wà ń bẹ̀ yìí. Ibi tí ó le làbọ̀ ọmọkùnrin ní ọ̀rọ̀ ọdẹ lásìkò yìí. Lóru ni wọ́n bá jí wa ní a gbọ́dọ̀ dìde láti dàlú lóhùn. Alága ọdẹ àwọn iṣẹ́ tó gbà nù. Àwọn iṣẹ́ tí wọ́n gbà nìyẹn. Wọ́n gbọ́dọ̀ máa pè wá lóòrèkóòrè tí wọ́n bá kẹ́fìn kankan níbi kan tó jẹ́ pé ó lè fa ìyọnu sínú ìlú. Wọ́n ó pe àwa alága. Ǹjẹ́ ẹ̀yin alága ọdẹ ti Ìlérò yìí àtàwọn alága ọdẹ ìlú míì náà ẹ ti ní nọ́mbà ara yín lọ? A ní nọ́mbà ara dára dẹ̀ ní àṣepọ̀ tó jẹ́ pé bí ìjọ́ kẹẹ̀ẹ́dógún ní la máa ṣe ìpàdé àpapọ̀. Ní gbogbo local government yìí. Kájọlà local government. Ẹ ní dààmú. Àṣẹ wá. Ẹ pẹ̀lẹ́. Yes. Iṣẹ́ ọdẹ yìí ṣé ẹ wù ní àbẹ́ jogún ẹ̀ àbí ẹ̀kọ́ àbájogún bá? Mi ń kọ́ lọ́dọ̀ ẹnìkankan sójú bàbá mi lọ. Àjogúnbá ni. Bàbá mi ló fi ṣe ọdẹ lé mi lọ́wọ́. Bàbá mi ló kọ́ mi níṣẹ́ ọdẹ. Kí ló kọ́ bàbá yín náà? Bàbá mi jẹ́ Ọmọ́tọ̀ṣọ́ Isaac. Ìná ni kò sí nílé Olúkòsìn lókè àrè. Nílé Olúkòsìn lókè àrè. Nílérò. Kò síbi tí wọ́n mọ bàbá mi káàkiri. Bàbá ọdẹ ni, wéré ilé ni, òfìkí ilé ni nígbà bàbá fi wà lọ́jọ́ ayé rẹ̀. Gbogbo ibi tí a mọ àwọn yẹn náà. Kò sí ìjù tí bàbá ò dẹ̀gbẹ́dé. Wọ́n dẹ̀gbẹ́ lọ gbogbo ẹ̀ náà. Kò sí ìjù tí wọn ò dẹ̀gbẹ́dé. Àwọn wa kọ́ yín ní ọdẹ. Àwọn ló kọ́ mi níṣẹ́ ọdẹ. Ta ló gbébọn lé yín lọ? Àwọn gẹ́gẹ́ náà ló gbébọn lé mi lọ́wọ́. Bàbá mi ló gbébọn lé mi lọ́wọ́. Níjọ́ wọ́n gbébọn lé yín lọ tí ìbọn ọkọ̀ dún lọ́wọ́ yín kí lẹ fi bọ́n pa? Ọjọ́ sí ìbọn ọkọ̀ dún lọ́wọ́ mi yí pé tó wá yìnbọn. Ìbọn kékeré iná láti ẹ̀kọ́ ṣe nígbà yẹn tó jẹ́ pé kò ga àti wò wípé bí ká rí ọ̀kẹ́rẹ́ ká rí nǹkan ká máa fi pa ni. Ṣùgbọ́n dé ńjọ́ yẹn mo kàn kúrò láàrin ìdẹ́kọ̀. Mo ní kí n lọ wo tàkúté. Mo ṣáṣe rí orí ohun náà tó yọrí ní inú ìgbẹ́ nìyẹn. Nígbà tí mo sáré ẹyẹ tí wọ́n ń pè ní akọni. Mo ṣáṣe yìnbọn. Odò wa ń tò síbẹ̀. Mo ṣe yìnbọn ní báyìí nígbà tí ń débẹ̀ ó ti dàrẹ́ bolẹ̀. Mo ṣàgbé ẹyẹ yẹn mo gbé lọ sí ẹyẹ akọ. Mo gbé lọ sí ibùdó. Nígbà mo dé ibùdó bàbá láwọn gbọ́rọ̀ ìbọn mi mo yìnbọn sí ni wọn. Ọmọ ti ṣe bẹ́ẹ̀. Wọ́n bá mú sùlé náà. Lẹ bá gúnyán. Bẹ́ẹ̀ni. Ẹyẹ akọ a sì máa dùn. Dáadáa. A dúpẹ́. Nígbà tẹ́ ẹ ti pẹ́ ẹyẹ akọ ẹ̀yin náà ti dọdẹ ògbólógbò ọdẹ lẹ́dà yẹn. Látìgbà náà lẹ ti ń ṣọdẹ fúnra yín àbẹ́ ń tẹ̀lé bàbá lẹ́yìn? Ní gbogbo àsìkò tí mo pẹ́ ẹyẹ akọ yẹn yìí tí di ọdẹ gidi. Ìgbà ni ìrìn àjò wa ṣe bẹ̀rẹ̀ láti tẹ̀lé àwọn bàbá dẹ̀gbẹ́ lọ. Àti ti ọ̀sán ni àti talẹ́ ni. Wọ́n á mú wa lọ tó jẹ́ pé a lè sun oorun ọjọ́ méjì mẹ́ta nínú pápá
kó tó di pé a padà wá sí abúlé. Kí ni ìrírí yín lọ ẹ̀yìn bàbá ọdẹ? Ọjọ́ ní àkókò tí mo fi bá bàbá dẹ̀gbẹ́. Kí làwọn ìrírí yín? Ìrírí tí mo kọ́ rí lọ́jọ́ kan a dẹ̀gbẹ́ lọ bí bàbá ṣe rí ojú ẹran. Torí wọ́n ti máa ń kọ́ wa kó tó di pé a dẹ̀gbẹ́ pé tó àìmọ̀ mo lè rójú ẹran tí mo bá ti ṣe báyìí ṣe kò dúró ni o. Bí bàbá sá ti ṣe báyìí mo bá sì dúró. Ọ̀gẹ̀lẹ́sẹ̀ bí bàbá ò tí ì ju ìgbésẹ̀ méjì lọ bàbá sá nẹ ọwọ́. Èmi ń retí pé ìbọn ọdún kí ni ìṣẹ̀lẹ̀ gbọ́ ya. Bàbá ní sáwọn bá ti ṣe nẹ́ báyìí kí n máa bọ̀ nìyẹn. Wọ́n sá ṣe nẹ́ bẹ́ẹ̀ sí mi ìbọn ọdún. Nígbà mo dọ́dọ̀ wọn kí ló dé ẹ̀yìn ìbọn mọ́ ni. Wọ́n ní ọmọ èké ń ṣe. Wọ́n á fi yé mi jọ yẹn pé báwọn ṣe nà ẹwọ́ ìbọn àlùjọ̀nà kan gbá ìbọn yẹn mú. Gbígbá tó gbábọn yẹn mú èmi ò mọ̀ wípé wọ́n ti jọ sọ̀rọ̀. Wọ́n sá ní pé ẹ̀rẹ̀ sọ fẹ́ yìnbọn sí yẹn kò gbọ́dọ̀ yìnbọn sí. Ọ̀dà báwo ni káwọn wá ṣe rìn. Wọ́n sá ní ọ̀yà ẹgbà ẹgbẹ́ yìí. Nígbà sá ìgbé bí ìgbésẹ̀ méjì wọ́n rojú ẹran mi wọ́n bá tọ́jú wọ́lẹ̀ fún mi lẹ́nu kan. Ìbọn yẹn sì wọ́n yìn jọ yẹn ó sá jẹ́ òde ègbin. Òde ègbin. Òun ni wọ́n yìnbọn sí lálẹ́ ẹjọ́ yẹn. Àṣàpà ẹran tá a pa kó tó di pé a padà sí ibùdó ìgbẹ́jọ́ yẹn ó jẹ́ mẹ́ta. Wọ́n pe ìkùlù wọ́n sì pe èso kan sí. Wọ́n sá jẹrin mẹ́ta ní ọjọ́ yẹn. Bó ni mo ṣe lè rí ẹran tí màá wá nàbọn mi sí táǹjẹ̀nú kan wà gbá ìbọn mi mú. Ò ní yìnbọn sí o. Àǹjẹ̀nú ní yìnbọn yẹn sí. Àkókò gbà ni àwọn bàbá wa ìjú wà níjù. Gbogbo àwọn tó bá tẹ̀lé àwọn bàbá lásìkò tí mò ń sọ yẹn kò sẹ́ni tí ò ní rírí pé àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí àjùnú ń bẹ nínú pápá nígbà yẹn. Bẹ́ẹ̀ ni ẹ lè máa tẹ̀lé lọ báyìí jọ nígbà mi tó jẹ́ pé tẹ́ bá wo ẹ̀gbẹ́ báyìí ẹ̀ẹ́kẹ̀tọ́ rí náà mí tí ó yọ ni. Àwa kẹ́ni la sì wá ń bí mẹ́ta ní tọ́lé léyìí. Débi pé a máa fi ìfẹ́ pé irú ẹni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tí ń gbà sí náà yẹn sábẹ́ súnmọ́ra wa yóò bá pòórá. Gbà ńlá wa mọ̀ pé àlùjọ̀nù ni. Àlùjọ̀nù wọn ni. Bẹ́ẹ̀ ni. Ìrírí yín àkọ́kọ́ lẹ́yìn bàbá nù. Bẹ́ẹ̀ ni. Ìrírí yín kejì lẹ́yìn bàbá ńkọ́? Èkejì ìtàn ní alẹ́ bẹ́ẹ̀ náà ni. Ọjọ́ yẹn bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ sí wọn ní kí n dúró yẹn náà ni. Èmi ò tẹ ọjọ́ yẹn mo tó nígbàgbọ́ pẹ̀lú ìgbà wọn sọ fún mi ni mo mọ̀ yìí pé ẹyẹ òwí ó máa ń dẹ́rù bàyàn. Bẹ́ẹ̀ ni mo ti wà nínú òkun nígbà ó jẹ́ pé àwọn ti fi mí lẹ̀. Ẹyẹ yẹn kẹ́ òun náà kẹ́ fún wa ní ọdún bójú. Ẹ̀rù ti bà mí mo ti dùn balẹ̀ mọ́lẹ̀. Ọpẹ́ díẹ̀ ó lọ tó padà wá nínú òkun yẹn bí mo ṣe lépa iná bàbá lọ nìyẹn. Ìyìn lè dúró bẹ̀ mọ́ wípé ó dìgbà wọn bá fẹ́ wá mú mi. Nígbà tí wọ́n ṣe súnmọ́ wájú wọ́n ti yìnbọn sí ẹran tí wọ́n ń dẹ lọ. Àwọn wá wò pé káwọn padà wá mú mi. Nígbà àwọn ìgbésẹ̀ méjì wọ́n kẹ̀mí wọn. Kí ló dé bí mo fi ẹ́ sí tí o fi tara débì. Mo ní nǹkan dẹ́rù bà mí ni. Wọ́n ní báwo ló ti ṣe. Mo ní bó ṣe ṣe ni. Wọ́n á sọ fún mi níjọ́ ni pé ẹyẹ òwí òun ni máa ń dára bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà lèmi náà wá sí rẹ̀ kọ́ yẹn kọ́ wípé lóòótọ́ òwí ló dẹ́rù bà mí níjọ́. Lẹ́yìn ìgbà yẹn lèmi náà wá sí mọ̀ wípé òwí ni lóòótọ́. Ó lè máa dún wú. Yóò kẹ̀ sáré wá wú. Ẹni tí ọba láyà. Ẹ̀rù kan fẹ́ gbé yín ni. Ẹ̀rù bà mí jọ ni. Ẹ̀rù bà mí. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ má jẹ̀rù ọba yìí. Lẹ́yìn bàbá yín èwo ni ìrírí yín kẹta? Lẹ́yìn bàbá nígbà yẹn ìrírí kẹta mi ni pé ọjọ́ yẹn à ń pè ibẹ̀ yẹn ní Yẹ̀ka. Ìjù gidi ni Yẹ̀ka là á pè. Ọlọ́pẹ̀ kan ń bẹ ń bẹ. Àrà ọgbà ńlá ń bẹ ọgbà kékeré ń bẹ. Bẹ̀tì àrà ọgbà alálà lọ́jọ́ yẹn. Bùdó ògbẹ bàbá lórí àpáta báyìí ni bùdó yẹn. Ni bàbá fi ṣe bùdó ògbẹ.
ẹ fi ṣe ilé bá wọn. bẹ́ẹ̀ ni ibùdógbẹ bàbá gbọ́dọ̀ tó mẹ́ta ní òkè ọ̀yẹ́ yẹn. Tí a bá dó lára ọlọ́pẹ̀kẹ́ a dó ní ọgbà ńlá, tí a bá dó lọ́gbà ńlá a wá dó lára ọ̀yẹ́ ń bí Ó ti yé mi. nípàdé odò Ìpàdédò la máa ń pè bẹ́ẹ̀ yẹn. Òun ni ẹ̀kẹta yẹn ni pé lọ́jọ́ yẹn bàbá ṣe dé ibùdógbẹ bàbá dẹ̀ ní àwọn ètò kan tó jẹ́ pé bàbá ti kọ́ dé ibùdógbẹ báyìí wọ́n ìpètò ọ̀yá o ẹ lọ fẹ́ ewébẹ̀ wá o òun ṣe ẹ bá ti kọ́ rí ìtẹ́yìn ni ẹ yìnbọn sí o ẹ má wo pé léyìí kéré o. Ìtumọ̀ ewébẹ̀ nù. Ewébẹ̀ nìyẹn ó jẹ́ kán ohun yòówù ṣe bá sá ti rí ẹ yìnbọn sí. Kọjọ́ kẹrẹ́. Kọjọ́ kẹrẹ́ òun náà ni máa fi jẹ́ ètùtù gbẹ ní àkókò gbà ni. Ẹni tí ọbẹ̀ yẹn ti fíìlì kẹta àkọ́rí yẹn ìgbẹ́ máa ń le. Mo ṣáṣe jáde ní ọjọ́ yẹn bàbá dẹ̀ ti gbébọn lé wa ní ọwọ́. Ẹ̀rí ni sọ́tún jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi gbà ní àjọ lọ ni wọ́n ti gbébọn fún òkálùkù nígbà wọ́n ti rí ìrírí wa lẹ́yìn wọn. Mo ṣáṣe jáde ní ọjọ́ yẹn báyìí mo ní tí bàbá ní òkálùkù lọ sí àyè kó tó di pé wọ́n ò mú wa lọ sí ibi sáà lè jókòó pé tó sáà fi ṣọ́ ẹrin. Nígbà tí Ọlọ́run gbọ́gàn fún ọ̀lẹ́ mi ní ìjọ yẹn ẹ̀rìn èso òun lọ́kọ́ yọ ń bá ń jẹ bọ̀ búkẹ́búkẹ́ nígbà tá a sì tí mo fẹ́ fi wàrà lé lọ mo ṣáà dúró ńgbà wọ́n dẹ̀ ti máa kọ́ wa pé tó àìmọ̀ sí ẹ̀ bá ń dẹlẹ̀ lọ o tẹ̀ bá ti rìn díẹ̀ ẹ̀ dò díẹ̀ ẹ̀ wọ̀tún ẹ̀ wòsìn kì í ṣe pọ́kàn máa lọ wùrùwùrùwùrù torí ẹran mi náà ń bọ̀ sí ọjọ́ pé lójúmọmọ èso yẹn ṣáà wà ńjọ́ yẹn mo ṣáà yìnbọn òun ló jẹ́ ẹran àkọ́kọ́ pé mo yìnbọn fún ẹran aláwọ̀ tí mo pa ńjọ́ yẹn òun ló tún jẹ́ ìrírí kẹta lẹ́yìn bàbá nígbà yẹn. Ọ̀dà nígbà tẹ́yìn náà ẹ ti kọ́ oríṣiríṣi ọgbọ́n lẹ́yìn bàbá yín nígbà tẹ́yìn náà wà ń dá dẹ́gbẹ́ ńkọ́. Ìgbà tá à ń dá dẹ́gbẹ́. Bó o lẹ ṣe dẹ́ntì ń dá dẹ́gbẹ́ gan tí bàbá ló yá pé ìwọ náà máa dá lọ fún rẹ àbẹ́yìn lẹ máa dá dẹ́gbẹ́. Ìgbà tó ti di pé wọ́n mú wa lọ ẹ̀sìn mọ̀ wípé àwọn bàbá ayé gbà kẹ́ kò sí ọdẹ tó bá wà nísìnyí tí ọba parọ́ lókun kò sí bí wọn ò ṣe ní máa fún yẹn ní kankan wípé tí wọ́n bá jẹ́ láàárọ̀ bóyá kẹ́ tó fọhùn ọ̀yà sáré lo léyìí ọ̀yà sáré lo léyìí ó ti jẹ́ kí ìgboyà wà ní ó ti jẹ́ kọ́kàn yín ó di. débi pé gbà yẹn kò sí bí àwọn ọmọ kéékèèké tí ń dẹ̀gbẹ́ sí sọ́jọ́ pé torchlight ni wọ́n fi ń dẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ni. Iná kábàdì iná ni wọ́n fi kọ́ wà nígbẹ́ ní ìgbà ni. ẹ ti gbà ní blasho. Mo sátidé pé à ń dẹ̀gbẹ́ tòsí abúlé. Bí ká pé tó ń wé wúrọ lọ tàbí ń wá parò lọ díẹ̀ bó ṣe di páwa náà nígboyà láti jẹ́ pé àwa náà lè lọ dá sùn fúnra wa. Àbí. Yàtọ̀ fún ká tẹ̀lé àwọn bàbá lọ. Àbí. Bó ṣe di pé àwa náà à tó bí méjì mẹ́ta tó jẹ́ pé àjọ máa ń lọ tó jẹ́ pé a lè sùn. Ó dà ń gbà mí a bá lọ òkè ọ̀yẹ́ tí mò ń wí yẹn ìjọ ọba yá wa jù pátápátá pé a tètè yá dé là á lo ọjọ́ 18. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ 18. Ní pé tó wá yá nìyẹn 20 jù bẹ́ẹ̀ lọ ìgbọ́dé kò sáyè rẹ̀ mọ́ nísìn. Ẹ ti pẹ́ ẹran tá ń gbò ọjọ́ 18. Ẹran mélòó àná apá ń gbà ni ẹran ń bẹ ń gbà ni. Nígbà tẹ wá ti ń dẹ̀dẹ̀gbẹ́ tí kí làwọn ìrírí. Ìrírí kan sí mo kọ́ rí lọ́dún yẹn bá a ṣe dé ìgbẹ́jọ́ yẹn a ṣá lọ sí ibùdó òkálùkù wálẹ̀ lọ wípé bó la lè jókòó. Ẹ̀yin àtàwọn wo lẹjọ́ máa ń lọ. Ẹni yẹn à ń pè ní Ògúndòkun ó jẹ́ gẹ́gẹ́ bí òsìn ọdẹ nílèrò yìí. Lẹ́yìn náà ẹ̀gbọ́n mi sì ń wí à ń pè ní Peter ṣùgbọ́n dáwọn ti kúrò nílé ayé. Àwọn tó tún wà lẹ́yìn wa à ń pè ọ̀kan ní Ìdòwú àbúrò làwọn jẹ́ fún wa à ń pè ìkan ní Ládépò ọmọ ọ̀dọ̀ àgbà àjọ máa lọ ńgbà yẹn. Aṣáde ibùdó gbẹ́jọ́ yẹn aṣá wálé lọ nígbà mo dé etí odò yẹn mo ṣáà rí pẹ̀sì àwọn egbin tí wọ́n wà fi mu omi mo ṣáṣọ iṣẹ́ bálùmọ̀ ọjẹ́ orí igi ní bálùmọ̀ yẹn wà. Ọ̀sán gẹ́gẹ́ ni egbin dẹ̀ máa fi mọ mi lásìkò gbà ní ọ̀sán gẹ́gẹ́ ni
Tọ̀rọ̀ bá ní wo sọ ègbé ń rọ̀lẹ́ tàbí láàárọ̀ kùtù ò lè rí èèyàn ò lè rí wọn pa tí ìbá ṣe pé yẹn ṣe pàápàdé. Bó ṣe di bí ọwọ́ aago 12 báyìí wọ́n bá gbéra ó dibẹ̀. Kódà tí mo sùn tí ó jẹ́ pé ìyìn tí ẹ mọ̀ pé lérí igi mọ́ wà gẹ́ ọkàn ìdàsùkò kẹrin ní ẹ̀kẹ́ ìjí mi pẹ́pẹ́pẹ́ bí ńláńlá ni nígbà tí ń wọlé báyìí àwọn ẹran ni mo ti rí ní lábẹ́ mi sálẹ̀. Wọ́n bá gbébọn nígbà tí mo fọ́nẹ́lù látòrí igi yẹn nìbọn ti jábọ́ lọ́wọ́ mi. Ó kún pọ̀. Nígbà mo sáwọlẹ̀ mo rí pé ẹran ti ṣubú lulẹ̀. Wọ́n bá ní kí n sọ̀kalẹ̀. Sí sọ̀kalẹ̀ tí wọ́n á sọ̀kalẹ̀ lọ. Ibi abẹ́ igi yẹn yìí sáà rí ẹ̀jẹ̀ ní orí ìràwé. Ẹran tí mo yìnbọn sí níbí yìí ṣe ní orí òkè ni mo yìnbọn sí tí ẹ̀jẹ̀ wà fi wà ní orí ìràwé. Láìmọ̀ yìí pé ìbọn ti ibi apóǹkì ní ìkọ̀dí rẹ̀ yẹn ó ti fa igi ìbọn ya. Kódà ọwọ́ yẹn ni tí ó bá jẹ́ ayé ìgbà ni wọ́n gbé láti bí ọ fàyà débí ìpẹ̀ ní dí òní olónìí. Ọ fàyà débí. Òní wá ń ká ẹ̀jẹ̀. Òun ní àṣé ẹ̀jẹ̀ rẹ̀ ní rí ńlẹ̀. Kò sí káyín. Wọ́n bá tètè sáré sọ̀kalẹ̀. Mo ṣe sọ̀kalẹ̀. Àsìkò ìgbà nísìnyí tí a bá ti gbọ́rọ̀ ìbọn wa ẹni ọba ti súnmọ́ ibi tá a bá wà nígbà tí ọbẹ̀ yìí pé kí ni ó ti dọ́dọ̀ wa. Ẹni sì ń pè ní òsìn ọdẹ yẹn. Ọ̀sáde òun sì máa ń ṣe àwàdà. Ọmọ mi kí ló yìnbọn sí? Mo lẹ́rìn nílẹ̀ ni. Nígbà tí ó débẹ̀ òun náà rí mo ní jàǹbá ti ṣe mí lọ́wọ́ ó wo báyìí. Àṣà tètè já ewé àjẹ́ ṣàmṣàm àfisí àṣàṣe. Àgbé ọkẹ́ sáwọn yòókù wọ́n gbẹ̀rìn lọ ibùdó. Ṣá kó tó di ipa wálé tó bá jẹ́ ayé ìsìn ìyìn lè sùn nígbẹ̀yìn. Kó tó di ipa kò ní gbẹ ní ọdún tí mo wí àlò 20 ọjọ́. Ọwọ́ gan ó ti sàn. Èmi ò lè dẹ bá wọn dẹ̀gbẹ́ mọ́ tí mo kúrò ń gbẹ̀yìn. Ìtẹ́jú pé ká jáwé ká àgbo ká ṣe òun la sáyè ṣe tọwọ́ yẹn sì sọ̀dí padà. Ọ̀pọ̀ nígbà yẹn ìrírí yín àkọ́kọ́ nù tẹ́ dáadẹ́gbẹ́. Bẹ́ẹ̀ni. Ìkejì ńkọ́. Ẹgbẹ́ náà wá ẹ wá wòran mi ẹgbẹ́ tùpà wá ẹ wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. Orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. Ó ní kí n já yín sí nǹkan kan ni o. Ilé-iṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ lé 5 ní Ìwó Road ló wà. Béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ number 1 grade 1 Tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ ní ìdojúkọ lé 5. Àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. Mọ́tò tí wọ́n grade 1 Tòkunbọ̀ ní. Àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. Àwọn nọ́mbàs wọ̀nyí ní ká ẹ pè Yebot Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún òdo ní mọ́tò nìyẹn fàkátì. Kẹ̀yìn yẹn náà la lọ nígbà tí àtòní nẹ́ẹ̀dẹ́ ní gbàgbó àtòní àtà ọdún yẹn lè gbàgbé mọ́ sí àbá tún tí èèyàn bá sọ pé ṣé èèyàn yìnbọn lọ́dún sáwí yìí àyìnbọn àwa 3 péré ní ìlà lọ ṣùgbọ́n dé àwọn àgbà wọ́n bá wa kúrò nílé. Wọ́n tẹ̀lé wa lálẹ́ báyìí. Ẹ sì fura. Fura lálẹ́
Tí a bá ti tó ní báyìí òkálùkù ó máa yìnbọn ṣeré ni. Yóò wá dẹrin sáà máa tọpa. Ẹ máa gbé wọn. Rí wọn gbé. Wọ́n tẹ̀lé yín lóòótọ́. Kódà òsàn ọdẹ tí ìwé yẹn ó yìnbọn sí egbin kan. Ìjọ́ kejì bá a ṣe ń tọpa rẹ̀ báyìí à ń sì rí eegun erin tí ń jábọ́ lára rẹ̀ lẹ̀. Láàbà fojú kan lọ́la lókun. Ẹ̀gbọ́n mi tí mo wí yẹn àwọn yìnbọn sí akítì kan ní ara ọ̀yẹn báyìí. Àwọn wà ní ojú odò gẹ́gẹ́. Àwọn akítì yẹn àwọn fẹ́ wọdò. Wọ́n bá ṣe pàǹpàdé. Kàrà tí wọ́n yìnbọn sí erin. Ó bẹ̀rẹ̀ sí tàkìtì. Ẹ̀kẹta wípé ó ń dọ́dọ̀ wọn káwọn ṣe aládàá báyìí. Ẹrin tó tú. Ojú ẹrin sí akẹ́làkẹ́rọ̀ ní ọdún yẹn. Kódà tipátipá là ń fi rẹ́rin jẹ. Tipátipá là ń fi àwọn bá fi ókàn kejì wọn ní káwò dúró. Àwa méjì yẹn ẹni ọjẹ̀gbọ́n wa yẹn bá padà wálé. Wọ́n sá padà tí wọ́n wá padà dé. Ìná ni Ògún wá ṣe bá wa ṣe wọn ọba. Àwa lè pẹ́ tó bí àṣẹ pẹ́ tẹ́lẹ̀ mọ́. Ṣùgbọ́n a padà ó ti rẹra. Ó ti ìrẹ̀wẹ̀sì ọkàn ó ti mú wa. Ẹ sá pòdó rẹ. Àpòdó rẹ. Ìrírí kejì nígbẹ́ Àdádẹ ti yẹnu. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́? Ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ pé mo tún rí ó jẹ́ pé a tún dẹ. Nígbà yẹn òbé ni. Òbé lẹ̀ máa tọ́. Òbé ni. Ìyẹn lójúmọmọ. Tójó rọ̀ tó dá. Tójó rọ̀ tó dá. Ọjọ́ yẹn àwa wò wípé àwa jókòó kalẹ̀ ní ilé ni. Ọ̀yá ẹja lọ. Nígbà òdìjọ́ yẹn àṣàgbébọn. Àmú nǹkan sí a lè jẹ́ pé bọ́ bá jẹ mọ́ ìtẹ̀ ní alẹ́ a lè máa darí a máa darí bọ̀ wá abúlé. Ọ̀dà bẹ́ẹ̀. Bí iṣẹ́ ṣe ń lọ bí ń lọ. Ọkàn gbójú wo ẹ̀gbẹ́ kan báyìí mo ṣe rí ẹ̀rín ní àlàfo òkúta ni. Wọ́n ní síwájú mo sọ ẹrù mi kalẹ̀. Mo ṣe sọ ẹrù kalẹ̀ báyìí mo ti gbé bọ̀n mi sí akọ. Ìbá fẹ́ sọ lọ ń yọ síbẹ̀ báyìí mo bá yìnbọn sí. Nígbà mi sì yìnbọn sí. Dábàá rí lọ́la lókun. Ẹ̀rín bá fò rẹ̀. Irú ẹran wo? Gálà ni. Kí ni ìṣẹ̀lẹ̀? Ọba tètè pé àwọn ẹ̀gbọ́n eléyìí ọmọ àtàn rí bí ìjọ tí o. Ọgbọ́n sábà dá sí o. Ìgbà yẹn sì níyìn. Gbogbo àwọn kan sí àwọn bàbá máa ń sọ fún wa ń gbà ní. Ìpè àìmọ̀ ẹ lè lọ o. Àmọ́ jẹ́ o. Àmú fún mi lọ́wọ́. Àmú àṣà táwọn ìyá wa máa ń fi sẹ́nu ni. Àmú lọ́wọ́. Lórí yẹn lè kọsẹ̀ pàdé. Ẹlòmí tí ó wá gẹ́gẹ́ bí èèyàn. Dáadáa. Tí wọ́n kàn tọrọ yí pé fún mi nǹkan yìí. Sáwò nímọ̀ yí pé àjọ̀nà ni. Bẹ́ẹ̀ni. Àṣàbọ̀sẹ̀gbẹ̀ kan. Òun sábà ṣe kó tó di pé kọ́ máa jẹ́ pé a lọ láti òbí kan bí méjì sí ń bẹ lọ́wọ́ wa. Bàbá tẹ́ bọ̀ ńlẹ̀. Nítorí àti ìdèbí sa fẹ́ dó tẹ́lẹ̀ àlèṣe á má bọ̀gún. Àgbà wò pé kákúrú dó láàrin yìí ká bọ̀gún. Bí ọba ṣe rí ká máa wúkun ẹ̀ lọ fi àtẹ̀bọ̀nlẹ̀ àtàdàbí. Òbí sá padà ṣe dáadáa. Ọba rí bẹ́ẹ̀ àjẹ́ pé léyìí wá bẹ́ẹ̀ ni. Àṣà ẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run. Àṣà rí nǹkan mú wálé padà ní ìgbà yẹn. Ẹ pa egbin dáadáa. Ọlọ́run ṣeun. Àwọn àgbàlagbà ẹran tó tún ju egbin wo lè pa rí. N gbọ́dọ̀ parọ́ lérí Ògún. Ìpẹ̀rẹ̀ mi sọ kọjá egbin. Sọ tún jẹ́ àgbẹ̀ ẹrin. A lè fojú rí wọn o. Ṣùgbọ́n dé pé mo wá yìnbọn mo pa. Ṣùgbọ́n ò fẹ́rọ̀. Àwọn ọjọ́ wo lògún dùn yẹn nínú? Yàtọ̀ sáwọn èyí tẹ́ ẹ ti sọ fún mi. Tínú yẹn dùn nídìí iṣẹ́ ọdẹ yìí. Ó pọ̀ dáadáa. Ọ̀yà. Ọjọ́ kan bẹ lórí sí owó lẹ́yìn ìgbà bàbá ti lọ tán. Yóò sì sọjẹ́ pé àwa náà ti di bàbá ara wa. Ìgbà míì máa ń bẹ tí ò ní sówó lọ́wọ́. Sọjẹ́ pé àti jẹ àti mọ́nú ilé. Yóò dàbí nǹkan. Mi wá rí ọjọ́ òun tí ń bọ̀ sí di
lójúgbọ̀n bí sáà kó bọ̀n sí. Mo bá pe bàbá tí mo pe Ògún, mo pe gbogbo ẹ̀ pé tó ohun sì ń lérò ẹ̀mẹ́ tí èmi ọkàn ìwò wípé tó bóyá bí mo bá tiẹ̀ ti rí bí ehoro bẹ́ẹ̀ni sáré pa kí n darí wálé bẹ́ẹ̀ni lọ́kàn fi kò ń gẹ́ ẹ̀rìn tó jẹ́ pé mo bá tà tẹ́ ń bẹ̀ báyìí àá tún jẹ láàrin ọ̀sẹ̀ kan nínú ilé tí ó jẹ́ pé ń tún ṣàlejò ń bẹ̀ àìmọye ìgbà Ògún máa ń dùn mí nú ṣàṣà lọ́jọ́ tó jẹ́ pé mo ké inú pé yín ò náà wà ní ẹ̀dùn nídìí iṣẹ́ ọdẹ yìí kò sí. kò sí. Ìwo ló dàbí rẹ̀ lẹ́ẹ̀kejì tó tún dùn yín nínú èyí ọjọ́ tó náà. tún dàbí rẹ̀ ìná ni pé ọmọ mi kan fẹ́ ṣe freedom ok mo wá wò ó sọ́tún mo wò ó sósì èmi sì ní ìgbà míì tí mo bá bẹ̀wò ẹ̀gbẹ́ olójú ẹni tí máa ń bá láwọ́ mọ bí ká lọ ká má rí nkẹ̀kẹ́ ọwọ́ máa rí mo ṣáà wò mo níwò jẹ́ kọ́kọ́ gbìyànjú fúnra mi náà tí yín bá ti á bẹ̀wò ẹ̀ kan yín lè mọ̀ wípé yín bẹ̀wò ẹ̀ gbọ́dé lọ́jọ́ yẹn mo ṣáà lọ mo rìn pápá lọ mo rí ibi sí àwọn ẹran ń jẹ mo ṣáà ṣe bálùmọ̀ yẹn mo padà wálé mo wá fi àlàfo ọjọ́ kan lẹ̀ mo dijọ́ kẹta pé kí a fẹ́ fi kúrò nílẹ̀ mo dijọ́ kẹta mo ṣáà lọ mo jókòó kò gbọ́dọ̀ pé ìṣẹ́jú 5 tí ń wo ẹ̀yìn mi báyìí akọrin ni mo rí ìwọ Ọlọ́run wo èmi nìkan tán màmá ti rí ẹbọ máa darí ẹbọ ṣẹṣẹ ìbọ sí ọwọ́ ta mo yìnbọn báyìí kò fún mi wàhálà kan yìí pé àwọn tọpa tàbí àwọn akí ojú kẹ́nẹ́ ń bẹ̀ lọ dákẹ́ sí. Ògún dùn yẹn ní ó dùn mí nínú pé Ògún dùn yẹn nínú bẹ́ẹ̀ ni kódà ń gbẹ́wẹ̀ tí mo fẹ́ bẹ̀ yìí lè bẹ́ mọ́ gbà rẹ̀. láti dúpẹ́ ọjọ́ wo ni ọjọ́ tó jẹ́ ìdàkejì rẹ̀ torí kì í dùn ọmọ ro hàn. gẹ́gẹ́ bí ẹ ṣe wí ọjọ́ tó jẹ́ ìdàkejì rẹ̀ òun náà ni ọjọ́ tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan tí mo ṣàṣemáṣe lọ́wọ́ mi torí kò sí mi lè gbàgbé àìmọye mi náà máa ṣẹlẹ̀ ṣùgbọ́n Ògún máa kó mi yọ ó tó bí ìgbà 3 tó jẹ́ pé mo yìnbọn tó jẹ́ pé bọ́nẹ̀ ó yọ èmi ò tiẹ̀ ní fura mo lọ́jọ́ kẹfà mo àlégbà mo ti inú oko bọ̀ ni mo ní kí n ládò ní kọjá mo bá rí àlégbà àlégbà ní tí mo yìnbọn mo kàn rí pé iná ẹ̀ tó fẹ́ sí mi ní lójú wọ́n sá wó báyìí wọ́n sá ti ọ̀kẹ́jọ́ ẹran ní bẹ lójú mi mo ti wò mo ti rí sí ń jára pàràpálẹ̀ ojú odò ni mo sì wà mo bá tara bomi mi sin ojú mi nù mo má dà mọ́ lọ ṣá àlégbà yẹn ọ̀gẹ́lẹ́sẹ̀ mo bá ní kìbọn padà ẹ̀tù tí ń ṣe kinní báyìí lọ́wọ́ bá di fu tí ẹ̀ fúnra yí pé bọ́nẹ̀ ti yọ nígbà tí ń wo dì mọ́ báyìí bọ́nẹ̀ ti yọ sọnù. irú eré wo lẹ wá sí òun. mo ní Ògún ọmọ àṣẹ o. ọjọ́ kan burú àpéjọ méjì. Ògún ò ṣe mo sá dúpẹ́ lọ́wọ́ Ògún èyí tí ó tún pẹ̀lú rẹ̀ ọmọ mi kẹ́ńbẹ́ ọmọ àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi ni ọjọ́ yẹn n lè gbàgbé mọ́ láéláé lóko la wà lé abúlé kò sì ní a máa ṣe gìgí ìsọjẹ́ pé a máa fi sùn lálẹ́ ká nílé tiwa ní ilé ọ̀rẹ́ bàbá mi ní èmi ṣe gìgí síbí bàbá mi ṣe gìgí tiwọn síbí àlàfo mọ́tò báyìí ó wà láàrin ilé yẹn ó bá dàárọ̀ ọjọ́ yẹn àbá ní múra oko ọmọ ní wà ń bí èmi wà ń bẹ̀ ni àwọn ewúrẹ́ ní bá ń léra wọn kí wọ́n bá mú ìdí ìbọn pé kí n fi lé ewúrẹ́ báyìí ìbọn dáhùn mọ́ mi lọ́wọ́. ṣé ọkọ̀ ojú sí ọmọ sọ wà mí kódà ìgbà tó di pọ́ ní ó gbọ́dọ̀ lò bí ọdún 10 kó tó di pa aṣọ sáré inú ìnẹ́ẹ̀tù àti àwàyá Ọlọ́run ló ní kí ọta kó má bú wọlé sí i lára gbáko tí ó wà lára ògiri báyìí ó tàtàkù ẹ̀ sí ara ògiri báyìí ó tún jẹ́ àkókò tí ó jẹ́ pé n lè gbàgbé mọ́. ó lágbára o. ọ̀gá. àwọn tí ń gbọ́ yín látàárọ̀
bóyá ní Nàìjíríà bí ní gbogbo diaspora káàkiri, wọ́n fi àkókò wọn sílẹ̀ láti máa gbọ́ yín ni. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ wọn ní àjò kan tí irú àìsàn tí ó bá ń ṣe wọ́n, bóyá wọn ò rí tí wọ́n mú ń bẹ̀. Ẹ kọ́ wọn ní àjò tó ṣiṣẹ́ fún àìsàn, tí àwọn àìsàn tó wà ń ta nísìn tó pọ̀gbọ́n tó pọ̀gbọ́n, ẹ kọ́ wọn lóògùn tí ẹ lè lò. Níwọ̀nba kékeré tí ohun eléyìí tí ẹ là yẹn ní oògùn rárá, ó ṣeé ṣe tó bá jẹ́ pé èèyàn fi ọwọ́ yín tàbí ẹsẹ̀ lèèyàn fi rọ́, tí èèyàn sáré pé ó wú yẹn rán, ó ń dún yàn, tí èèyàn bá ti tọ́jú ewé àtò àti òrí, èèyàn ó wá lọ sí ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde, èèyàn ó gun ewé àtò yẹn bẹ́ẹ̀, èèyàn ó wá fi òrí yẹn kò, èèyàn ó forí yẹn kò, èèyàn ó fún ẹni bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run tó bá bá lára mu. Gbogbo ìròmí ní í ṣe báyìí ní ìlérin tí ó fi lò láàrin ọjọ́ méjì tí ó fi lọ, àlàáfíà òdì. Ẹ dákọ yín fún àwọn tí ń gbọ́ yín lé. Orúkọ mi ni Ọmọtọ́ṣọ̀ Àbáyọ̀mí Ògúntẹ́yẹ láti ìlú Ìlérò Òkè Àrè, ilé Olúkòsì. Tí mo jẹ́ gẹ́gẹ́ bí alága ọdẹ fún àwọn alága mi yòókù, tí mo jẹ́ olórí tí wọ́n fi mí ṣe olórí wọn. Ní ìjọba ìbílẹ̀. Ní ìjọba ìbílẹ̀ Kájọlà. Kájọlà. Àní dààmú o. Àṣẹ wa. Ṣé ẹ ní nọ́mbà tẹlifóònù? Bẹ́ẹ̀ni. Ẹ sì lè sọ báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ wí. 080 82 23 14 02. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 82 23 14 02. Bàbá tún pè yín jọ mí nǹkan o. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run á dá yín lóhùn. Ẹ ṣeun o.